mọ̀ mo mọ̀ wọn àwọn náà mọ̀ mí kò sáyé ẹjọ́ wẹ́wẹ́ ilé ọba náà ti bí mi Àyìndé. èmi kan náà lọmọ fìdí pàtẹ ọtún bá fìdí pàtẹ mọ́lẹ̀ nílùú Ìjẹ̀bú-Òde. èmi kan náà fòṣẹkù wa nílùú Ìjẹ̀bú-Òde. èèyàn tó bá wá ń bí mi lẹ́jọ́ àápàdé pópó ké wá díyọ̀ tí mi ẹ̀jẹ̀ ń gbẹ́nu dákẹ́. tó bá jẹ́ pé nítorí ọba tí mo jáde fún ẹ̀tọ́ mi ni ẹ lè pa mí lẹ́nu mọ́ olúwayé ní ìfújì kábíyèsí Àwùjalẹ̀ ọ̀gbàgbà dé tọ̀nà kó tó jáde láyé. Bàbá wa of sound mind wọ́n mọ ohun tó ń ṣe ẹ lè pe kábíyèsí Àwùjalẹ̀ lẹ́ni tí ó mọ kankan. Bàbá wa very very learned ó wà lettered ó dẹ̀ wádìí gbogbo nǹkan dájúdájú tí mi ò bá wá láti ilé ọba o kò possible kó fún mi lórí ọmọ ọba. Àwùjalẹ̀ bá mi aníkìláyà àṣà ọ̀gùn kì í ṣe oníjẹkújẹ Àyìndé kí ni irú wá ní Wasiu tí mo fẹ́ fún ma ọba dé tọ̀nà tani tó lọ bá ń gbójú wẹ̀yìn ké wá níyọ̀ tí mo fẹ́ kẹ́ ẹ dìde ẹ gbéra ẹ dìde ẹ ṣiṣọ́ lójú eégún ọ̀nà tí ó yàwó èèyàn tó fẹ́ fọwọ́ bò tọ́ lójú kábíyèsí Àwùjalẹ̀ spiriti yín ó ti sùn alábàbí ṣùgbọ́n ẹ̀sùn gbàgbé ẹ̀ẹ́dẹ́sàsùn péye ilé ọba náà ti bí mi Àyìndé ọ̀nà méjèèjì tó ti ń bíyàn bàbá bàbá mi ìyá bàbá mi bàbá màmá mi ọba ni wọ́n ké wádìí ọtí alábàbí mo lẹ́tọ̀ọ́ sípò Àwùjalẹ̀ Wasiu Ayinde nílùú Ìjẹ̀bú-Òde. gbogbo ẹ̀yin aráàlú ẹ lọ fọkàn wálẹ̀ ọ̀rọ̀ yóò fàjà ìtọ́ máa dá o akọ́kọ́ dariwo ọlọ́run á fojú òótọ́ hàn gbogbo ẹ̀yin ẹni bí ẹni sùn ẹni lójú oorun tó bá jẹ́ pé nítorí mi lẹ́sẹ̀ jáde síta èmi náà ẹ gbà bẹ́ẹ̀ bàbá yìí tì. Bàbá yìí tì dé. Wasiu Ayinde kìnìún olólàájú. Bàbá wẹ̀ tì dé. Apẹ̀rẹ̀ láì rọ́bẹ̀ o. Bàbá wẹ̀ tì dé. Àyìndé mo fọlọ́hùn búra. Bàbá wẹ̀ tì dé. Tó bá jẹ́ pé torí mi lẹ́sẹ̀ ń sásọ́ tó lẹ́ ń sásọ́ sí. Ẹ̀mẹ́ni tí mo ń sọ. Bàbá wẹ̀ tì dé. Ilé ọba náà ti bí mi àdé orí ọ̀bí. Ilé ọba náà ti bí mi. Àdé orí ọ̀bí.
ilé ọba náà ti bí mi. Adé orí ọ̀fìn. Ọmọọba ni gbogbo wa, ọmọọba pọ̀, ìkan ṣoṣo ni yóò dọba. Èyí tó bá wá ti dọba ní inú gbogbo wa, àwọn tó kù kan sùjàdá fún ni. Ìdàgbàsókè ìlú ní gbogbo wa ń sáré ẹ̀, ilé ọba náà ti rí mi. Adé orí ọ̀fìn. Kábíyèsí ọba Adétọ̀nà tí mi ò bá kájú ẹ̀ kò ní fi mí jọ lórí ọmọba. Mo mọ̀ pé bàbá wọ́n ṣe due diligence, wọ́n ṣe gbogbo investigation. Ẹ má bà bàbá jẹ́. Ẹ má bà bàbá jẹ́. Tẹ́ ẹ bá níbẹ̀rù Ọlọ́run, tẹ̀bẹ̀ jẹ́ ọmọ gidi. Ẹ má bà bàbá jẹ́. Ẹ má bà bàbá jẹ́. Kábíyèsí mi Síkírù. Ẹ má bà bàbá jẹ́. Nítorí Ọlọ́run ẹ má bà bàbá jẹ́. Ọ̀gbàgbà Adétọ̀nà. Ẹ má bà bàbá jẹ́. Nítorí Ọlọ́run ẹ má bà bàbá jẹ́. Ó kúkú rí yín lẹ̀. Ẹ má bà bàbá jẹ́. Ẹ sì ní mẹ́rọ ẹ má bà bàbá jẹ́. Kó tó gbé fún mi o. Ẹ má bà bàbá jẹ́. Ní tùkùtù ẹ má bà bàbá jẹ́. Ọba Adétọ̀nà ó rí yín lẹ̀. Ẹ má bà bàbá jẹ́. Nítorí Ọlọ́run ẹ má bà bàbá jẹ́. Kí bàbá mi tó gbé fún mi. Ẹ má bà bàbá jẹ́. Onísọkúsọ ẹ má bà bàbá jẹ́. Ẹ̀sùn ìgbà tí mo mọ́rin sẹ́nu ìtàngbé sí ayé mi. Ẹ má bà bàbá jẹ́. Ẹ má bà bàbá jẹ́. Ó dá lórí Síkírù méjì. Ìkan ló gbé fújì fún mi. Àwọn aláìmọ̀kan wọ́n kí wọ́n pariwo kò ṣèjì kankan K1 ní ọtí rẹ̀. Síkírù ẹlẹ́ẹ̀kejì Ọ̀gbàgbà Adétọ̀nà gbàgbé ní kí láyà tí kírù. Oníkàyìndé bá àdọ́bù Ọ̀túnba fìrí bàtẹ̀ mọ́lẹ̀ àtolórí ọmọọba ní Ìjẹ̀bú. Ẹ wo tí bàbá ṣe o Fadé orí ọ̀gbìn. Àsìkò wá ti Àsìkò wá ti tó. àsìkò wá ti Àsìkò wá ti tó. gbogbo ọmọọba ìkan ṣoṣo ni wá o a ò gbọ́dọ̀ pínyà o. Gbogbo ọmọ ọba Ìkan ṣoṣo ni wá o a ò gbọ́dọ̀ pínyà o. Lẹ́yìn ọ̀rọ̀ yìí mi ò ní sọ̀rọ̀ mi mọ́ lórí ọ̀rọ̀ ọba K1 ní ultimate ọba bí Olúwayé Fújì. ọ̀gá wa o. Ó yá ẹ jẹ́ kọ́ one voice. Máa jọba lọ Olúwa. Máa jọba lọ Olúwa, máa jọba lọ. Olúwa, A kò lè rọ̀ lóye. alágbára kò lè ṣẹ́gun ní ìjọba Á dùn mọ́ wa yéye o. ìjọba lọ.
ara ní Ìjẹ̀bú Òde ó fọlọ́hún búra ṣàtẹ̀jọ́yè ní Ìjẹ̀bú Òde ṣàtẹ̀jọ́yè ní Ìjẹ̀bú Òde. Ọ̀rọ̀ yóò fàjà. Gbogbo ọmọ pátápátá ká kọ́ra pọ̀ kó yẹ wá o ká wá solution òun ló yẹ wá kó fàjà. Torí pé kẹ́yìn má bínú kí n wá panu mọ́ bàbá ńlá àárọ̀ ní Àyìndé o. Lórí ọ̀rọ̀ yìí mi ò kọ́mẹ́ǹtì mọ́.